Akayelolu alámọ̀lé ìwà tí ṣe tó fífi mí sílẹ̀ lọ ọjọ́ kan lájọ wáyé alábàárìn mi ìyà ló fi jẹ mí ẹ̀mí mi ò gbé àjọrìnpọ̀ wá sáyé ni ṣùgbọ́n ó kọ̀ pé kájọ lọ ọ̀rẹ́ mi ló sùn sílẹ̀ yìí tí kò lè dìde wíwáyé ò ṣáájú mi níní lọ ó tún ṣáájú mi lọ àlámọ̀lé mi ò dìbò ṣe Akayelolu mi ò dìbò ṣe ó dàgbà kó lọ́rùn sí mi àwọn pàdé lọ́jọ́ kan lẹ́sẹ̀ Jésù lọ́jọ́ kan fẹ́ má sùn mí la mo ti ṣojú rẹ̀ mo ṣẹ́yìn táyé láwùjọ mẹ́ta mi ga. Táyé má dá mi ga. Àjòjì la jẹ́ nílé ayé ilé ayé asán ìmúlẹ̀ mòfo ìwọ tó wálé ayé má yà ó àkọ̀dá ènìyàn ni ọ́ ò mọ̀ àlejò lásán la jẹ́ lọ́jọ́ kan a ó padà iṣẹ́ tá a bá ṣe sílẹ̀ láòròyìn tá a bá lọ ajígbèsè la jẹ́ o gbèsè àìgbọ́dọ̀ má san ni ìwà wo ni kú má bá lọ́wọ́ wa. Akayelolu mi ò dìbò ṣe ó dàgbà kó lọ́rùn sí mi àwọn pàdé lọ́jọ́ kan lẹ́sẹ̀ Jésù olùfẹ́ má sùn mí lọ mo ti ṣojú rẹ̀ mú ṣẹ́yìn Akayelolu ìjọba dá mi dá mo jẹ̀rí rẹ̀ ò ní dá mi dá. Báyé bá kọ̀ mí tọrẹ bá yọwọ́ ẹ̀rù kò lè bà mí mo lọ́lọ́run ọba ọlọ́run ìwọ ni mo ní lálábàárò mi àyà ò lè fò mí mo lólùgbèjà ìwọ máa ló ti ń ṣọ́ mi ò ní jáyé ó mú mi ọ̀tá mi lọ tẹ̀rí rẹ̀ bá ìkìlọ̀ rèé fún ọ mo ti fìgbà mi fún ọ ìwọ ló lè gbé mi ga jàre gbé mi ga jọ̀tá mi lọ olùgbàlà ọ̀rẹ́ ẹlẹ́ṣẹ̀ wá ìgbàyè làwa kọ́ lóyún mo ti gbójú mi sókè sí ọ Jésù dábọ̀ wá fún mi ṣe ẹrù mi wọ́n kan Jésù bàbá mi bẹ́ẹ̀ lẹ́bàá mi gbé olùgbàlà ọ̀rẹ́ ẹlẹ́ṣẹ̀ wá ìgbàyè làwa kọ́ mi yọ mo ti gbójú mi sókè sí ọ Jésù dábọ̀ wá fún mi ṣe ẹrù mi wọ́n kan Jésù bàbá mi bẹ́ẹ̀ lẹ́bàá mi gbé. Akayelolu ayùn ẹ̀yìn mi ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe ọ́ kí ló dé tẹ́yẹ ò fi dúró sọ́fẹ́ yẹ kókò ń bọ̀ tó bá dọ̀rùn sọ̀rún rẹ̀ ọ̀gá akọrin ọ̀run ni ó jẹ́ tún léṣe sílẹ̀ kí n fi dé ṣùgbọ́n dídé mi máa jìnnà kì í ṣe kánjúkánjú a ó ríra lọ́jọ́ kan láyé mo ní a ó ríra o lọ́jọ́ kan.